Àwọn onídàájọ́ orí 14 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 20. Sámsónì sì sọ̀kalẹ̀ lọ sí Tímnà, ó sì rí obìnrin kan ní Tímnà, ọ̀kan nínú àwọn ọmọbìnrin àwọn Fílístínì. Ó sì gòkè wá, ó sì sọ fún bàbá òun ìyá rẹ̀, ó sì wí pé, èmi rí obìnrin kan ní Tímnà nínú àwọn ọmọbìnrin àwọn Fílístínì, ǹjẹ́ nítorí náà ẹ fẹ́ fún mi lé aya? Nígbà náà ni bàbá òun ìyá rẹ̀ wí fún un pé, kò sí obìnrin kan nínú àwọn ọmọbìnrin àwọn arákùnrin rẹ tàbí nínú gbogbo àwọn ènìyàn mi tí ìwọ fi ń lọ ní obìnrin nínú àwọn aláìkọlà Fílístínì. Sámsónì sì wí fún bàbá rẹ̀ pé, fẹ́ ẹ fún mi nítorí pé ó wù mí gidigidi. Ṣùgbọ́n bàbá àti ìyá rẹ̀ kò mọ̀ pé àti ọwọ́ Olúwa wá ni, nítorí pé òun wá ọ̀nà láti bá àwọn Fílístínì jà, nítorí pé ní àkókò náà àwọn Fílístínì ni aláṣẹ ní Ísírẹ́lì. Nígbà náà ni Sámsónì sọ̀kalẹ̀ lọ sí Tímnà àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀, ó sì dé ibi ọgbà àjàrà tí ó wà ní Tímnà, sì kíyèsí ẹgbọrọ kìnnìún kan ń ké ramúramù sí i. Ẹ̀mí Olúwa sì bà lé e, ó sì fà á ya bí ìbá ti fa ọmọ ewúrẹ́ ya, bẹ́ẹ̀ ni kò sí nǹkan lé ọwọ́ rẹ̀. Òun kò sì sọ fún bàbá tàbí ìyá rẹ̀ lé ohun tí ó ṣe. Òun sì sọ̀kalẹ̀ lọ, ó sì bá obìnrin náà sọ̀rọ̀, ó sì wù Sámsónì gidigidi. Lẹ́yìn ijọ́ mélòó kan, ó sì tún padà láti mú obìnrin náà. Ó sì yà láti wo òkú kìnnìún náà, sì kíyèsí ìṣù ọ̀pọ̀ oyin wà nínú òkú kìnnìún náà àti oyin. Ó sì bù nínú rẹ̀ sí ọwọ́ rẹ̀, ó sì ń jẹ lé àjẹrùn, títí ó fi dé ọ̀dọ̀ bàbá àti ìyá rẹ̀, ó sì fi fún wọn, wọ́n sì jẹ. Ṣùgbọ́n òun kò sọ fún wọn pé nínú òkú kìnnìún ni òun ti mú oyin náà wá. Bàbá rẹ̀ sì sọ̀kalẹ̀ tọ̀ obìnrin náà lọ. Sámsónì sì ṣe àsè níbẹ̀, nítorí pé bẹ́ẹ̀ ni àwọn ọmọkùnrin máa ṣe. Ó sì ṣe nígbà tí wọ́n rí i, wọ́n sì mú 30 ènìyàn wá bá a kẹ́gbẹ́. Sámsónì sì wí fún wọn pé, ẹ jẹ́ kí n pa àlọ́ kan fún yín, bí ẹ̀yin bá lè já a fún mi títí ijọ́ 7 àsè yìí, tí ẹ̀yin bá sì mọ̀, ǹjẹ́ èmi ó fún yín ní 30 ẹ̀wù àti 30 ìpààrọ̀ aṣọ. Ṣùgbọ́n bí ẹ̀yin kò bá lè já a fún mi, ǹjẹ́ ẹ̀yin ó fún mi ní 30 ẹ̀wù àti 30 ìpààrọ̀ aṣọ? Wọ́n sì wí fún un pé, pa àlọ́ rẹ kí àwa kí ó gbọ́. Ó sì wí fún wọn pé, láti inú ọ̀jẹun li oúnjẹ ti jáde wá, àti láti inú alágbára li adùn ti jáde wá. Wọn kò sì lè já àlọ́ náà níwọ̀n ijọ́ 3. Ó sì ṣe ní ijọ́ keje, wọ́n sì wí fún obìnrin Sámsónì pé, tàn ọkọ rẹ kí ó lè já àlọ́ náà fún wa, kí àwa kí ó má bàa fi iná sun ìwọ àti ilé bàbá rẹ, ẹ̀yin pé wá kí ẹ̀yin kí ó lè gba ohun ìní wa ni, bẹ́ẹ̀ hà kọ́. Obìnrin Sámsónì sì sọkún níwájú rẹ̀, ó sì wí pé, ìwọ kórìíra mi ni, ìwọ kò sì fẹ́ràn mi. Ìwọ pa àlọ́ kan fún àwọn ọmọ ènìyàn mi, ìwọ kò sì já a fún mi. Òun sì wí fún un pé, kíyèsí, èmi kò já a fún bàbá àti ìyá mi, èmi ò hà já a fún ọ bí? Ó sì sọkún níwájú rẹ̀ títí ijọ́ 7 tí àsè náà gbà. Ó sì ṣe ní ijọ́ keje, ó sì já a fún un, nítorí pé òun ṣe é ní àìsinmi púpọ̀. Òun sì já àlọ́ náà fún àwọn ọmọ ènìyàn rẹ̀. Àwọn ọkùnrin ìlú ńlá náà sì wí fún un ní ijọ́ keje, kí oòrùn kí ó tó wọ̀, pé kí ni ó dùn ju oyin lọ, kí ni ó sì ní agbára ju kìnnìún lọ. Òun sì wí fún wọn pé, ìbá ṣe pé ẹ̀yin kò fi ẹgbọrọ abo màlúù mi túlẹ̀, ẹ̀yin kì í bá ti mọ àlọ́ mi. Ẹ̀mí Olúwa sì bà lé e, ó sì sọ̀kalẹ̀ lọ sí Askeloni, ó sì pa 30 ọkùnrin nínú wọn, ó sì kó ẹrù wọn, ó sì fi pààrọ̀ aṣọ fún àwọn tí ó já àlọ́ náà. Ìbínú rẹ̀ sì ru, ó sì gòkè lọ sí ilé bàbá rẹ̀. Wọ́n sì fi obìnrin Sámsónì fún ọ̀kan nínú àwọn ẹgbẹ́ rẹ̀ tí í ṣe ọ̀rẹ́ rẹ̀.